Ọmọ́ńkélé apá kejì. Láti tètè rí apá kejì Ọmọ́ńkélé wò tó ṣẹ̀ṣẹ̀ jáde sí orí Àpáta TV, ẹ jẹ́ kí a like fídíò yìí kí a sì subscribe sí orí channel yìí. Òṣèré wo ni a nífẹ̀ẹ́ sí jù? Ẹ jẹ́ kí a mọ̀ nínú comment section. Ẹ má wàá jẹ́ kí a gbàgbé pé bí wọ́n ṣe ń ṣe sinimá ó tún yàtọ̀ sí bí wọ́n ṣe ṣe léyìí o. Torí wípé wọ́n mọ̀ọ́mọ̀ jẹ́ kí a rí ọ̀run àti ayé àti ohun tó ń ṣẹlẹ̀ ní agbede méjì ayé àti ọ̀run ni o. Ọlọ́run dá àwọn kan tó yàtọ̀ sí àwa yìí tí wọ́n sì ń gbé ayé tó yàtọ̀. Àwọn náà ń ṣe bí ọba, wọ́n sì ń ṣe bí ìjòyè. Kódà láàárín wọn, wọ́n ní arẹwà obìnrin, wọ́n ní ẹrú, wọ́n ní ọba, wọ́n sì tún ní ìjòyè pẹ̀lú. Ẹ má jẹ́ kí a gbàgbé pé apá kejì sinimá yìí ń bọ̀ o. Ẹ jẹ́ kí a mọ ẹ̀kọ́ tí ẹ rí kọ́ nínú sinimá yìí sínú comment section. Inú mi dùn láti rí àwọn àgbà òṣèré, àwọn bíi Yínká Quadri, Apá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá yìí o. Ẹ máa tẹ̀lé wa kí ẹ sì máa wo fídíò wa. Ẹ ṣeun, ó dàbọ̀.